gbọ́ ìwọ ẹni tí o bá ní diabetes àbí tó ní ẹni tí ó ní nǹkan méjì péré ni kó lọ wá o bá ní ìdojúkọ diabetes which is ìtọ̀ ṣúgà or prostate cancer which is àìsàn sétọ̀ àbí tí o ní ẹni tí ó ní. ẹni ẹ̀dùn máa ń ṣe ìtọ́jú fún irú àwọn obìnrin tí nǹkan oṣù wọn ò bá dúró déédéé àbí tó jẹ́ pé they are having a continuous bleeding. ǹjẹ́ ilé bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá báyìí. orúkọ mi ni ọ̀gbẹ́ni Abíọ́dún Emmanuel láti iléeṣẹ́ Lifemed Herbal Clinic. ẹni ewé àti egbò ó dá yín lójú. bẹ́ẹ̀ ni olóòtú. ó ti tó àkókò wo lẹ ti bẹ̀rẹ̀ nípa iṣẹ́ ewé àti egbò. olóòtú tá a bá ní ká máa ka mí ní méjì wọ́n bí mi sínú ẹ̀ ni. wọ́n bí mi sínú ẹ̀ ni àná ọmọ náà tó bá dẹ̀ ti lé ní 100 ọdún wọ́n bí mi sínú ẹ̀ ni. ẹni àwọn tí wọ́n máa ń ní ìdojúkọ nípa àìsàn prostate cancer àbí prostate enlargement tá à ń pè ní sétọ̀ ẹlẹ́mọ̀ nípa ẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ni olóòtú. gbọ́ ìwọ ẹni tí o bá ní ìdojúkọ ìdá nínú diabetes which is ìtọ̀ ṣúgà or prostate cancer which is àìsàn sétọ̀ àbí tí o ní ẹni tí ó ní ewé àti egbò ó wà tí a ti ṣe tí ó cure not even manage tó cure gbogbo nǹkan tí a ń sọ yìí. màá wá ju ìkan sí gbòòrò ayé olóòtú fún àǹfààní àwọn èèyàn wa. ìwọ tí o bá ní diabetes àbí tó ní ẹni tí ó ní nǹkan méjì péré ni kó lọ wá orógbó àti ewé ìpẹ̀ta àbí egbò ìpẹ̀ta. egbò ìpẹ̀ta. orógbó àti egbò ìpẹ̀ta mú méjèèjì sá kó papọ̀ the same méjèèjì yẹn á wá jẹ́ same quantity tí orógbó bá jẹ́ ṣíńbí kan egbò ìpẹ̀ta náà á jẹ́ ṣíńbí kan mú méjèèjì míìsì ẹ̀ papọ̀ tó bá tún ti wá míìsì ẹ̀ papọ̀ tán ṣíńbí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń mu nǹkan yẹn. ìyẹn spoon. the small one ẹ̀kún ẹ̀ kò ní kó bù sínú ògì láàárọ̀ alẹ́ fi sínú ògì tó bá máa fi mú fún bíi oṣù bíi mélòó kan olóòtú kẹ́ni yẹn náà kó tètè máa wo sugar level because tó bá pẹ́ jù ó tún máa ń lo sugar level. ìyẹn nípa títọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni. kí ni ń kọ́ sétọ̀. ti sétọ̀ yẹn olóòtú ìyẹn ọ̀kẹ́ ìmọ̀ye àwọn tí a ti wò tó bá tún ti wá pẹ́ lára kò ló máa ń jẹ́ kó di cancer kí dẹ̀ ní rísì tó fi máa ń di cancer ni pé ẹ mọ̀ pé nu prostate gland yẹn ìtọ̀ ló máa ń dúró nínú bẹ̀ títọ̀ bá dẹ̀ ti ń pẹ́ lára òun ló máa ń lead to the ló máa ń jẹ́ kó wà cancerous. ẹ ti wo àwọn míì ẹ ti wo àwọn èèyàn sàn lórí àìsàn sétọ̀. ọ̀kẹ́ ìmọ̀ye ti sétọ̀ tí ó bá ṣì wà ní preliminary level ẹ jẹ́ kí wọ́n wọ ewu. kílẹ̀ wí. ewúro àti egbò ìpẹ̀ta náà. àti egbò ìpẹ̀ta. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí wọ́n gbó papọ̀ kí wọ́n wá lọ wá òbú òtóyọ̀. òbú òtóyọ̀ díẹ̀ kán bù sí ni tán bá wá gbo ewúro àti egbò ìpẹ̀ta wọ́n lè dry méjèèjì kí wọ́n powder kí wọ́n wá bo half teaspoon of òbú òtóyọ̀ wọ́n mìsì ẹ̀ mọ́ wọ́n máa lò ní ẹ̀ẹ̀kan lójúmọ́ ni wọ́n máa fi mu. gbogbo àwọn nǹkan tí ẹ kà á lẹ̀ wípé ó jẹ́ èròjà yìí tí wọ́n bá lè rí i kọ́ torí ẹ dákọ̀ egbò ìpẹ̀ta ẹlòmíì ò mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ṣé wọ́n lè kàn sí bóyá kẹ́ bá wọn ṣe. olóòtú a ti ṣe lọ́pọ̀ yanturu kalẹ̀ tí kò sí ní powder mo ti wà capsuled well packaged and well processed. ṣé o ti mọ̀ kúrò lọ́rọ̀ ìwé àti egbò báyìí. olóòtú oore ọ̀fẹ́ Ọlọ́run in fact nínú gbogbo nǹkan tí a ń sọ last year a gba àmì ọmọ òkàrè láti ọ̀dọ̀ Federal Ministry of Health Certificate of Recognition fún iṣẹ́ takuntakun tí a ń fi ewé àti egbò ṣe. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wò yín báyìí
bẹ́ẹ̀ ṣe dárúkọ àwọn èròjà tí wọ́n ó lò papọ̀ mọ́ra wọn láti lè fi wo ara wọn sàn kúrò lọ́wọ́ ìtọ̀ ṣúgà tàbí sétọ̀sétọ̀ tá a mọ̀ sí prostate cancer. Ṣé ẹ lè bá wọn ṣe kó má bàa di wípé wọ́n ń sá kiri egbòogi ìpẹ̀ta tẹ̀ ń sọ ẹlòmíì wọn mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀, ṣé wọ́n lè kàn sí yín láti lè jẹ́ kẹ́ bá wọn ṣe? Bẹ́ẹ̀ ni olóòtú. Ọ̀nà wo lẹ máa ń gbé gbà bí àwọn èèyàn bá ń fẹ́ kẹ́ bá wọn ṣe? Tí a bá ṣe ibikíbi tí ìbáwò kan wà lágbàáyé, níwọ̀n ìgbà tó bá jẹ́ pé atẹ́gùn ń débẹ̀, tí mọ́tò ń lọbẹ̀, tí DHL ń débẹ̀, tí UPS ń débẹ̀, olóòtú kò síbi tá a lè sẹ́ndì ẹ̀ sí. So tán bá ti sọ nǹkan tó ṣe wọ́n, ká dẹ̀ bá wọn ṣe àsẹ́ǹdì ẹ̀ àwọ̀ bíìlì ẹ̀ sí wọn. Yàtọ̀ sí prostate cancer yẹn, ìtọ̀ ṣúgà àti sétọ̀sétọ̀, àwọn àìsàn wo lẹ tún lè fi ewé àti egbò wò? A lè tọ́jú sickle cell, a lè tọ́jú stroke, a lè tọ́jú high blood pressure, a lè tọ́jú fibroid. Olóòtú kì í ṣe pé ó dá mi lójú nìkan, àwọn èèyàn wà tí wọ́n lè testify sí nǹkan tá à ń sọ. Sickle cell yẹn tó bá jẹ́ pé ó ti pẹ́ tí ò báyìí tí pẹ́ lára, ṣé ó ṣe ń tọ́jú? Ó ṣe é tọ́jú. Ẹ pè nọ́mbà yín. 070 3137 1801 070 3137 1801. Ẹ ṣe àlàyé ní ẹ tọ́jú àwọn kan tí wọ́n ní àìsàn rọpárọsẹ̀ tí wọ́n ń pè ní stroke lágọ̀ọ́ ara àgbàlagbà. Ó dàbí pé àwọn àgbàlagbà ló máa ń sábà ṣe. Kì í ṣe àgbàlagbà nìkan kọ́, sí nǹkan tó kẹ̀kọ́ mọ̀ láàrin àwọn àgbàlagbà ni. Kílẹ̀ ní orísìn tí ó fi kọ́ mọ̀ láàrin àwọn àgbàlagbà ní pé ṣe mọ̀ pé bàbá ṣe ń dàgbà ni our body immune ló ń reduce. As a result of that, tí immune yẹn bá ti ń reduce, ó tètè máa ń fi àyè gba oríṣiríṣi àìsàn láti kó wọ àgọ́ ara. So kò sí bí ó ṣe lè wò kó pẹ́ tó lára, ìbá jẹ́ àgbàlagbà yálà ọmọdé ni o, mo fi ń dayé lójú olóòtú, stroke ó gbọ́, àti ẹ̀ ti tọ́jú yìí tí ó jẹ́ pé ó ti wà lára for over 8 years, tí ó dẹ̀ jẹ́ pé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run láàárín oṣù péréje ó gba ìwòsàn. A tún ti tọ́jú àwọn tó jẹ́ pé ńgbà tán máa gba ìwòsàn tán, the loss of memory ó tún ti wọlé sí wọn lára, tó dẹ̀ jẹ́ pé láàárín ọ̀sẹ̀ péréje Ọlọ́run tó gba gbogbo olóòtú. Ẹni ẹ̀dùn máa ń ṣe ìtọ́jú fún irú àwọn obìnrin tí nǹkan oṣù wọn ò bá dúró déédéé àbí tó jẹ́ pé they are having a continuous bleeding. À ń ṣe ìyẹn náà. Ẹ ti tọ́jú àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀. Ẹ pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. 070 3137 1801. Ṣé WhatsApp yín nìyẹn? Bẹ́ẹ̀ ni olóòtú. Wọ́n lè kàn sí yín nígbàkúgbà. Bẹ́ẹ̀ ni olóòtú. Láti gbogbo ibi tí wọ́n bá wà lágbàáyé. Bẹ́ẹ̀ ni olóòtú. Kí ló kọ ilé iṣẹ́ yín lẹ́ẹ̀kan sí? Life Med Herbal Clinic. Níbo lọ́fíìsì yín wà? Ó wà ní Adó Èkìtì. Níbo ní Ládó Èkìtì? Àjílósùn. Ládó Èkìtì. Níbẹ̀ ni ọ́fíìsì yín wà. Tọ́ àwọn tí wọ́n ń wò yín báyìí, àwọn tí wọ́n bá ní ìpèníjà bẹ́ẹ̀ àbí tí wọ́n bá láwọn èèyàn tí wọ́n ní ìpèníjà bẹ́ẹ̀, ẹ gbìyànjú láti bá wọn sọ̀rọ̀, torí a ṣe alábàápàdé wọn ni. Wọ́n dẹ̀ ṣe àwọn àlàyé nípa pé àwọn ṣetán láti ṣàlàyé nípa lílo ewé àti egbò fún ìwòsàn ọmọ ènìyàn, tí wọ́n dẹ̀ sọ fún wa wípé àwọn ti ṣe ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti bọ́ lọ́wọ́ àwọn ìdààmú yìí. Kódà wọ́n dárúkọ jẹjẹrẹ gan. Ń tẹ́ mẹ́nubà nípa àìsàn jẹjẹrẹ, ẹ ṣàlàyé fún wọn kí wọ́n gbọ́. Ní ti jẹjẹrẹ, òtítọ́ òun ló bá ń gbé èèyàn lékè. Nǹkan tí ò tí jẹ́ kí n máa sọ̀rọ̀ lórí jẹjẹrẹ òun ní pé we are still struggling with it, but struggling with it tí mo tún sọ iná olóòtú, at least àwọn 10 la gbé for clinical trial wa, 7 làjá, 3 kò survive. Nígbà tá a wò pé kí ló lè fà á tí 3 yẹn ò survive, a discover pé ó ti wọ̀ wọ́n lára kan tó gbé wọn wá. Ìkan wà nínú wọn tó jẹ́ pé wọ́n ti gbé ọmú tó ti gba kẹ́mò ṣe gbogbo ẹ̀ tó ti wá ní lára kó tó di pé wọ́n gbé wá. A dẹ̀ dúdú pé kó lè survive, ṣùgbọ́n kò survive, kọ́lọ́run kí ó fi ọ̀run ìnípẹ̀. But àwa ti ní ìrírí tí ó jẹ́ pé nínú 10 ní 9, àwọn 4 ló tún wà ń sìn again
tí ó jẹ́ pé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin ó ti dé 70 to 80% success. Yẹn nípa ṣé jẹjẹrẹ tí ọyàn ni. ìbáà jẹ́ jẹjẹrẹ ọmú, ìbáà jẹ́ jẹjẹrẹ ti ilé ọmọ, ìbáà jẹ́ jẹjẹrẹ ọkàn, ìbáà jẹ́ jẹjẹrẹ inú ẹ̀jẹ̀. Eléyìí tí ẹ ti ṣètọ́jú tí ara wọn ti dá, irú jẹjẹrẹ wo ni tàwọn? A rí ti jẹjẹrẹ ọmú, a rí ti ilé ọmọ, a rí ti jẹjẹrẹ lungs cancer, so a tún rí jẹjẹrẹ prostate cancer. Ẹ pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. 07031371801.